ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ yìnyín wa ẹ̀sìnkú ọdún tuntun àkú ìyèdún ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé lórí ètò gbàgede ọ̀rọ̀ tí ó dé sí ojú móhùnmáwòrán yín ní ètò tòní àkànṣe náà ní ètò gbàgede ọ̀rọ̀ torí pé 30 ìṣẹ́jú ni a máa fi ń ṣe ṣùgbọ́n eléyìí yóò gbà wá ju 30 ìṣẹ́jú lọ tàbí ó ṣeé ṣe kó tiẹ̀ ní apá kejì nítorí bí a bá ti pọnmílẹ̀ dé òǹgbẹ ò ní gbẹ wá ohun tí a fẹ́ gbéyẹ̀wò òun náà ni báwo ni ọdún 2017 ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀ka ní ẹ̀ka òṣèlú ní ẹ̀ka ọrọ̀ ajé iṣẹ́ ṣíṣe ààbò àti àwọn oríṣiríṣi nǹkan míì tí ó súyọ ní ọdún 2017 yẹn ọdún tó kógbá sílé lọ òun náà ni a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ torí pé Yorùbá bọ̀ wọ́n ní àtòkèrè òun náà ni olójútì ti mú ẹkún sun bí a bá ti mọ bí ọdún tó kọjá ṣe rí òun náà ni a ó ṣe mọ irú nǹkan tí a múra sílẹ̀ fún ní ọdún tí a wà nínú rẹ̀ yìí láti wá jọ jíròrò pẹ̀lú ètò yìí tí wọ́n ó tan ìmọ́lẹ̀ tí gbogbo àwọn kí ló ṣẹlẹ̀ ní ọdún 2017 èyí tí a fẹ́ wọ ní 2018 tí a ṣì wà nínú rẹ̀ báyìí lámẹ̀ ìtọ́ nípa ètò òṣèlú àti ọ̀rọ̀ àwùjọ ọ̀gbẹ́ni Jídé Òjó àwọn náà ní àlejò wa ẹ kú kalẹ̀. ẹ ṣeun atọ́kùn. ẹ ṣeun Yorùbá ní bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ ìgbógun ti ìwà ìbàjẹ́ tí ìjọba tó wà lórí àlééfà yìí tó dàbẹ̀ ni pé òun gan ni ọ̀pákùtẹ̀lẹ̀ tí àwọn èèyàn fi gbé wọn wọlé ní ọdún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ odò ló sàn tílẹ̀ ti fà mú bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka ìgbógun ti ìwà ìbàjẹ́ ẹ jẹ́ ká kọ́ wo ti akọ̀wé ìjọba àpapọ̀ láti nǹkan bí ọdún 2016 ó ní ọ̀rọ̀ yẹn ti ń dún wùrùwùrù pé ọwọ́ akọ̀wé ìjọba àpapọ̀ mọ́ ọwọ́ akọ̀wé ìjọba àpapọ̀ mọ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi lámẹ̀tọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn àtàwọn nǹkan míì tó ṣẹlẹ̀ nípa ti ẹ̀ka ti ìgbógun ti ìwà ìbàjẹ́. ẹ ṣeun atọ́kùn ṣe rí ọ̀rọ̀ akọ̀wé ìjọba àpapọ̀ tí wọ́n ní kó lọ ọ̀rọ̀ kúnlé tí wọ́n yọ nípò wọ́n ní tábà ní omi ni ó ṣẹja jìnnà àpérò ni nítorí pé ẹni tí olórí orílẹ̀-èdè fọkàn tán ó ní alàgbà Babachi Alawa tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ó fi sí ipò gíga nítorí pé tá bá wo ipò akọ̀wé ìjọba àpapọ̀ kì í ṣe ipò yẹpẹrẹ o ipò tó jẹ́ pé ó fẹ́ ju tàwọn mínísítà lọ ni nítorí pé gbogbo àwọn tó ń bá olórí orílẹ̀-èdè ṣiṣẹ́ gbogbo wọn ni ó kọ́kọ́ gba ọ̀dọ̀ rẹ̀ kí wọ́n tó dé ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè ṣùgbọ́n àrírú eléèrè afíndẹ́rù bọ́ lọ́rọ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ adúpẹ́ lọ́wọ́ olórí orílẹ̀-èdè Buhari pé wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ bó tilẹ̀ jẹ́ pé wọ́n kọ́kọ́ fi falẹ̀ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn nígbà tí torí tá a bá ní pé káwò yẹn ẹ rí i pé àti ilé ìgbìmọ̀ asòfin àgbà àti senate ni ọ̀rọ̀ náà ti kọ́kọ́ jẹyọ nígbà tí àkànṣe àwọn amòfin ti senate lábẹ́ olórí Shehu Sani tí wọ́n tanná sí bí wọ́n ṣe ń ná owó ní orí ẹ̀ka ti àwọn àwọn tí ogun
tó lé wọn dé ipò pé kí àwọn tó wà nípò àtìpó tí wọ́n ń ṣàtìpó ṣùgbọ́n ẹni agbójú okùn lé òjò ẹni àgbà nígbà tí àwọn èèyàn tẹ́bí ń pa wọ́n tí ẹ̀yìn wa lọ ń gba iṣẹ́ àgbàṣe ní igba mílíọ̀nù pẹ́ẹ́ fi bá wọn gé kókó lásán ǹjẹ́ lè wá tọ̀nà níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti róúnjẹ jẹ níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣàtìpó níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti di ẹni tí ò nílé tí ò lọ́nà mọ́ tó jẹ́ pé ẹlòmíì aṣọ ẹyọ kan ṣoṣo náà ló wà lára ẹ̀ tí a wá ń ṣe ìwà mọ̀kàrírù. lórí ìyẹn ṣé kìí ṣe pé àbí torí pé àwọn ẹ̀ka aláṣẹ wọ́n fẹ́ sáré pé a fẹ́ jà pẹ̀lú aṣòfin pẹ̀lú gbogbo àbọ̀ wádìí aṣòfin tí wọ́n ti kọ́kọ́ sọ pé Sámú akọ̀wé ìjọba àpapọ̀ yìí ọwọ́ rẹ̀ ò mọ́ àwọn abẹ́pọ̀ lọ́wọ́ rẹ̀ ṣé kìí ṣe pé bóyá àbí àwọn míì fojú bẹ́ẹ̀ wò pé ìgbìmọ̀ aláṣẹ fẹ́ sọ pé kìíní. kò rí bẹ́ẹ̀ ẹ rí i pé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari kọ́kọ́ fẹsẹ̀ falẹ̀ lórí ọ̀rọ̀ nítorí pé ńgbà tí àwọn aṣòfin àgbà tí wọ́n ní pé kàn yọ ọ̀gbẹ́ni Babacha Lawal tí olórí orílẹ̀-èdè ṣe ni pé ó kọ lẹ́tà sí aṣòfin àgbà ẹ̀yẹn Malami pé kó wo bóyá ó tọ̀nà àbí kò tọ̀nà ìgbà ìwádìí tí òun sì ṣe ń gbà náà ni pé kò tọ̀nà kí wọ́n yọ akọ̀wé àgbà ṣùgbọ́n ńgbà tí olórí orílẹ̀-èdè gangan nínú oṣù kẹrin ọdún tó kọjá tó wá gbé ìgbìmọ̀ lẹ́nu mẹ́ta kalẹ̀ èyí tí igbákejì ààrẹ tó ṣe agbátẹrù rẹ̀ nígbà tí àwọn náà wá bójú wò wọ́n wá rí i pé ọ̀gbẹ́ni lẹ́bọlẹ́rù èyí ló wá jẹ́ kí ìjọba kí olórí orílẹ̀-èdè kúkú wá sọ pé kí wọ́n yọ nípò pátápátá nítorí pé wọ́n kọ́kọ́ ní kó lọ ọ̀rọ̀ ọkùnrin lé ni ṣùgbọ́n tá a bá ní pé ká wò ẹ rí pa àwọn méjì ní ọ̀rọ̀ ìlàjẹ ìwà ìjẹ́ ìṣemọ́ lórí tí ìtaari níkòyí náà tí ambassador Ayọ̀ Ọ̀kẹ́ èyí náà jẹ́ ní tó bá ní lọ́kàn jẹ́ owó tàǹbà owó rọ̀gùnrọ̀gùn tí ẹ wá kó sínú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tẹ wá kó sínú ilé a ní báǹkì àpapọ̀ tí owó èlé wà ń bẹ̀ láti gbà nígbàkigbà tẹ bá fẹ́ lò ẹ̀yin wá lọ kó owó rọ̀gùnrọ̀gùn ẹ̀ kó sí ilé àdáni tí iná bá ṣẹlẹ̀ ń bẹ̀. ọ̀gbẹ́ni Jídé Òjó ṣé òfin tiẹ̀ gbà pé lóòótọ́ àwọn òṣìṣẹ́ aláàbò torí ìgbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ tú síta wọ́n lówó táwọn fi ń ṣiṣẹ́ ní owó ṣé òfin orílẹ̀-èdè Nàìjíríà gbà pé irú owó tabo abẹ́ kéèyàn ò lọ kó sínú ilé aládàáni kan. òun náà ni kò bójúmu náà ni ṣe bí wọ́n ní ibi iṣẹ́ káàtì ẹ̀ wá sọ pé ẹ fẹ́ kó sí báǹkì ìjọba àpapọ̀ ebi àwọn akọ̀wé àwọn onímọ̀ nípa ìṣirò àwọn accountants wọ́n wà ní ibi iṣẹ́ yìí tí wọ́n lè ní tọ́jú ẹ̀ sínú àpótí ibi tí èrà ò ní ìrìn o tí nǹkan kan ò ní ṣe ẹni tí tọ́rọ́ bá dín tí kọ́bọ̀ bá dín o ìwọ ló ṣùgbọ́n àwa gbọ́ pé ìyàwó adarí àjọ yìí gan ló ṣagbátẹrù bí owó ìṣèdè ilé ibi tí wọ́n ti wá. ta ló nílé ọ̀hún gan. àti ẹ̀wà mọ oríṣiríṣi àwọn èèyàn là ń gbọ́ pé wọ́n pé ó nílé ṣùgbọ́n kì í ṣe èyí tí ó yẹ kó gbà wá lásìkò ní nítorí pé ìjọba àpapọ̀ náà ti ṣe òfin tó tó wọ́n sì rí i pé òótọ́ ni alàgbà Ayọ̀ Ọ̀kẹ́ àwọn náà lẹ́bọ lẹ́rù nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá ti sọ pé kí wọ́n yọ wọ́n pátápátá kí wọ́n mọ́ wàá bí iṣẹ́ mọ́ ṣùgbọ́n ẹni agbójú okùnlé kò ju ẹnu àgbà náà. ibi tọ́rọ̀ wá dé yìí a ti rí i pé ìjọba tó wà lórí àléfà kò fọ́ rẹ̀ nìkankan lórí nípa ìwà à ń gbógun ti ìwà ìjẹkújẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà ń sọ àwọn aráàlú ló ń sọ o bóyá èyí tẹ́ wá jẹ́ lámẹ̀ ẹ̀tọ́ ẹ̀ lè tún tàn pé bẹ́ẹ̀ bá ti dọ̀mọ ẹgbẹ́ àwọn tí ń ṣèjọba ní ìsìn tó bá ti kówó jẹ tàbí ọwọ́ rẹ̀ ọ̀mọ́ ẹ̀ fọwọ́ra lórí ni. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe rí ní tó jẹ́ kó jọ bẹ́ẹ̀ ni pé ẹ rí i pé ẹgbẹ́ kan ló wà nípò fún odidi ọdún mẹ́rìndínlógún kò sí bí àwọn tí ajẹwà àbàjẹ́ ó sì mọ́ lórí òṣèlú pọ̀ sínú ẹgbẹ́ tó ṣèjọba fún odidi ọdún mẹ́rìndínlógún torí pé àwọn ló wà ń bẹ̀ torí pé wọ́n wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún
yàtọ̀ fún àwọn tó ṣẹ̀ lu ọdún mẹ́ta a sì rí pé ààrẹ ilé aṣòfin àgbà dókítà Bukola Saraki ó sì ń jẹ́jọ́ lórí pé ó fi àwọn ọwọ́ rẹ̀ ò mọ́ nípa àwọn nǹkan kan àwọn dúkìá lórí àwọn dúkìá tí kò jẹ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ti àkọ́kọ́ ti dá láre ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti sọ pé àwọn ò pẹjọ́ kòtẹ́milọ́rùn eléyìí fi hàn pé ẹni tó jẹ́ igbá kẹta nínú ìṣàkóso ìjọba Buhari tó bá ń jẹ́jọ́ ìwà àbàjẹ́ ẹ rí i pé kì í ṣe pé wọ́n fọ ọwọ́ ra lórí. ìyẹn ni pé aráàlú sọ pé ìjọba tó wà lórí àlééfà yìí wọn ò fárí apá kan dápá kan sí nípa ìgbógun ti ìwà ìbàjẹ́. òun náà la ṣe ń ṣàlàyé ẹ̀ fún yín pé ẹni tó wà nípò tó ṣèjọba fún odidi ọdún mẹ́rìndínlógún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣèjọba lábẹ́ ìjọba wọ̀nyí ni ó ṣeé ṣe kí wọ́n lẹ́bọ lẹ́rù ju àwọn tó ṣẹ̀ṣẹ̀ wà níjọba fún odidi ọdún kò tí ì pọ́dún mẹ́ta gan tí wọ́n dé ipò eléyìí náà kò ní pé ṣe rí pé ká darí apá kan ká fi apá kan sí ìhà tó bá kọ sóníkálùkù ni ó fi wò ọ̀pọ̀lọpọ̀ náà ń sọ pé àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ ìjọba tó wà ní ipò yìí tí wọ́n gbé lọ ilé ẹjọ́ àwọn tí wọ́n wọnú inú wọn ò kónú. àwọn tí wọ́n tọ ọ̀nà ti ẹgbẹ́ ẹ rí i pé ẹgbẹ́ lànà kan kalẹ̀ àwọn òrìn ẹgbẹ́ ni wọ́n fìyà jẹ. ni wọ́n fìyà jẹ wọ́n pé tó bá ṣe pé wọ́n ṣe bí ẹgbẹ́ ṣe fẹ́ ni bóyá ìbá ti ṣẹlẹ̀ ṣùgbọ́n eléyìí àwọn èèyàn ò lè mọ̀ rí sọ ilé ayé tá a wà yìí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ orin bàbá Ebenezer Obey ní kẹ́tẹ́kẹ́tẹ́ gbóògùn kẹ́tẹ́kẹ́tẹ́ wa ló fẹ́ pa gbóògùn wa ní sọ̀bọ̀ ọ̀bọ̀ kò sí tẹ́yọ̀ fẹ́ ṣe tó èèyàn ò lè tẹ́ ayé lọ́rùn èèyàn ò lè tẹ́ ayé lọ́rùn. ṣùgbọ́n lórí ìwà àgbógun ti ìjẹkújẹ tá a bá wo ọdún tó kọjá yìí kí n lè rò kí ni ẹ̀yin tẹ́jẹ́ bí lámẹ̀tọ́ kí n lè rò pé ṣé a lè sọ fún pé ìjọba tó wà lórí àlééfà yìí sọgbà máàkì ọ̀kárẹ̀. ó gba máàkì ọ̀kárẹ̀ lójú tèmi o ní ojú tèmi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé ó mú ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn tó kó jẹ kò rí bẹ́ẹ̀ ní àwọn ìjọba tó ti ṣe àkóso orílẹ̀-èdè yìí síwájú tiwọn ọ̀pọ̀lọpọ̀ ní owó ni wọ́n dédé rí ní káàkiri orílẹ̀-èdè tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé owó kan wà bí owó ẹ rí i pé eléyìí àti pàápàá àwọn tí a ń pè ní ghost workers àwọn òfegè òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìjọba àpapọ̀ ni wọ́n rí tí wọ́n tó jẹ́ pé owó tí ó ń lọ sí àpò àwọn tí ó ń ṣe àwọn kọ́sọ́ńgò àwọn tó wà nídìí ètò yìí. owó yẹn ní ìsìn wọn rí irú owó àjẹbánu bẹ́ẹ̀ jẹ mọ́ nítorí pé àṣírí ti tú nígbà tí wọ́n ti sọ tí wọ́n ti fi ètò ẹ̀rọ ayárabíàṣá ìyẹn tó ń pè TSA nílẹ̀ tí wọ́n ti ọ̀rọ̀ TSA àti pàápàá èyí tí wọ́n ń pè ní IPPIS ọ̀làna bí wọ́n ti máa ṣe lórí owó tó yẹ pé nísìn bí wọ́n bá ti rí fọ́tò ẹ àti ìdánimọ̀ ọwọ́ rẹ òfegè òṣìṣẹ́ ni ọ́. lórí eléyìí kò tó di káàpù lórí ọ̀rọ̀ àgbógun ti ìwà ìbàjẹ́ náà ni lọ́dún tó kọjá lọ yìí náà ni ìjọba tún gbé tó kan dìde tí wọ́n ń pè ní pé tó bá ti súfèé èèwọ̀n á ní whistle blowing whistle blowing yẹn ṣé òun la lè sọ kó ràn ìjọba lọ́wọ́ ni àti pé tí ẹ rántí pé nígbà tó ní wọ́n fẹ́ parí lọ lẹ́ni tí ó dàbẹ̀ ń polóhùn súfèé tí wọ́n fi rí owó pé owó ti ilé ìkó yìí gbà pé tó bẹ̀rẹ̀ sí ní kàgbà pé ìjọba ọ̀fóun lẹ́tọ̀ọ́ òun o àti pé òun fẹ́ gbà lẹ́ẹ̀kan náà ni o ṣé nígbà tẹ́yìn kan tá a sì rí tẹ̀sí níye tẹ́ẹ̀fù ni ó ṣe wá dípò ń dẹ̀ ti kẹ́lẹ̀. n kò lè mọ̀ dẹ̀ ti kẹ̀ ẹ̀yìn tó ṣẹlẹ̀ ní pé èkìní kakọ́ gbóríyìn fúnjọba wípé wọ́n ti mú ètò súfèkó gbowó ọmọ jáde nítorí pé ó jẹ́ ọ̀nà kan gbòógì tó jẹ́ pé ọlọ́run lè fi làyàn tí ẹ wo irú ẹni tí ó jẹ́ kán rí owó rọ̀gbọ̀n tó súfè ti kò yí ní ìsìn. bí
ọ̀ọ́dúnrún mílíọ̀nù wà ní tí ò bá jù bẹ́ẹ̀ lọ ni wọ́n kó fún wọ́n ti kúrò lórílẹ̀‐èdè yìí. kí sọmọ Nàìjíríà ó náà ti kó nùkú ó ti kúrò nínú ẹ rí i pé eléyìí ó jẹ́ ọ̀nà kan tí èèyàn tí ó lè fi ràn ìjọba lọ́wọ́ nípa gbígbógun ti ìwà ìbàjẹ́ eléyìí sì jẹ́ nǹkan ìwúrí wípé àwọn tó ṣe ìjọba ṣe ẹ̀tọ́ ó lè falẹ̀ kò sì lè mọ́ falẹ̀ owó yìí kì í ṣe owó tó jẹ́ pé èèyàn kàn déédéé wọnú àsùnwọ̀n tí ó yọ èkíní wọ́n gbọ́dọ̀ ṣe òfin tó tó pé lóòótọ́ àti lódodo ni ẹni yìí ló kì í ṣe pé bóyá ó jẹ́ agbódegbà kan tàbí tàbí ó wá parọ́ ẹ rí i pé àti pàápàá owó yìí gan-an nígbà tí wọ́n bá kọ́kọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá ẹbọ lẹ́rù wọn wọ́n lọ sílé ẹjọ́ ìgbà owó mi ni o ìyá mi ló fún mi o bàbá mi ni mo jogún ẹ̀ lọ́wọ́ rẹ o kì í ṣe pé bóyá mo jí o nígbà tí ilé ẹjọ́ bá wá dá wọn láre pé owó ìtì di tìjọba òní wọn tó wá lè yọ ti ẹni tó súfèé fún ẹ rí i pé lórí ìtìkòyí gate tá à ń sọ yìí ìjọba ìpínlẹ̀ Rivers kọ́kọ́ ní àwọn làwọn lówó ẹnìkan náà tún dìde ó ní owó tó ní àfi ìgbà tí ilé ẹjọ́ tó sọ pé owó yìí ó ti dìjọba ìgbà náà ni wọ́n ṣe wá sọ pé ẹni ó wá ràn wá lọ́wọ́ láti tú àṣírí ẹ̀tọ́ rẹ̀ ẹ̀jẹ̀ ká wọ́n sì ìjọba náà yọ tiẹ̀ ń bẹ̀ o ẹ rí i pé wọ́n yọ kí ni à ń pè tax wọ́n yọ owó orí tiwọn náà lórí owó tó wọ́n fún un. ṣáà ní dábàá wà wò lákòótán nípa ìgbógun ti ìwà àbàjẹ́ ìwà àjẹbánu kí ni káwọn aráàlú máa retí ní ọdún tá a wà nù rẹ̀ yìí tẹ́yìn rò pé gẹ́gẹ́ bí lábẹ́ tán. kí gbogbo àjọ gbárùkù tìjọba náà ni iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ tìjọba nìkan lẹ gbogbo wa náà là ń jẹ́jọba ebi kì í ṣe win ní í ṣe àkóso èmi àti ẹ̀yin àti àwọn tó wà ńbẹ̀ náà lájọ ń ṣe ìjọba yìí ṣùgbọ́n ó kàn àwọn kan jọ àwọn kan lọ ni àwọn táwọn nǹkan tí èmi kàn lè sọ pé àwọn tí ó ń bá ìjọba àpapọ̀ ṣiṣẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú tí a yàn sípò bóyá bí ipò adarí àbí ipò mínísítà àbí kí gbogbo wọn kan ṣẹ̀tọ́ láti ran ìjọba Buhari lọ́wọ́ nítorí pé ẹnìkan ìjáwàdé gbogbo èèyàn ló ń jẹ́jọ́ mọ́ tí Buhari ò lè tí ẹ wo àwọn tá ló ń súfèé tí wọ́n ràn ìjọba lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá ṣe ń tó tọ́ tó bá yẹ pé àwọn náà wọ́n lọ bá ẹni tó lówó pé mo rí owó tẹ kó ẹ bá mú ìdá ọgbọ̀n ẹ mọ̀ pé ẹni tí kò fẹ́ káṣírí tú náà yóò fún un. kóríyá tíjọba ṣe yìí á jẹ́ kí ètò yóò máa tẹ̀síwájú. ìtẹ̀bí ó kàn sọ ní pé kí wọ́n má rẹ̀wẹ̀sì lórí ìgbésẹ̀ dáadáa tí wọ́n ti ń gbé kí ilé ẹjọ́ sì ran ìjọba náà lọ́wọ́ nítorí pé tí àwọn aráàlú fẹ́ ni pé kì í ṣe pé kákan sọ pé àti owó rọ̀gùnrọ̀gùn o ẹ rí i pé akọ̀wé ìjọba àpapọ̀ tí a rò ní pé ńgbà tí wọ́n ti ní ó lẹ́bọ lẹ́rù kí àjọ EFCC kan sì ṣe ẹ̀tọ́ bí wọ́n ṣe ń ṣe fún ẹni tí ò ní fọ̀lẹ́ ìkànnà kí òun náà lọ jẹ́jọ́ tí ilé-ẹjọ́ bá dá láre kò mọ̀ lọ bí wọ́n bá sì dá lẹ́bi káti ẹ̀ pẹ́ ẹ wo àwọn orílẹ̀-èdè àgbáyé míì Israel àti àwọn orílẹ̀-èdè míì ẹgbẹ́ ẹni tó jẹ́ bíi prime minister ń ṣẹ̀wọ̀n ẹni tó jẹ́ bíi adarí orílẹ̀-èdè tẹ́lẹ̀ àbí ẹni tó wà nípò ńlá kan tẹ́lẹ̀ ó ń ṣe ẹ̀wọ̀n ọdún méje ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣùgbọ́n ní Nàìjíríà nígbà tó yá bá ti ní àárín ẹni yóò ìyókù di kí wọ́n máa dá ẹjọ́ ọdún mẹ́ta ọdún mẹ́wàá. kí ilé ẹjọ́ sá ṣe ìrànlọ́wọ́ láti rí pé. láti ṣe ìrànlọ́wọ́ láti pé kí gbogbo ẹjọ́ ìwà àbàjẹ́ tó bá wà níwájú wọn kí wọ́n má fi falẹ̀. ẹ ṣeun ẹ jẹ́ ká tún wá lọ ẹ jẹ́ ká tún wo ara àgbédání ìjọba náà ni tí àwọn ìjọba yìí ní ọdún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ẹ̀ka ààbò nípa ìgbógun ti ìwà sùmọ̀mí tá a bá wá wò lọ́dún tó kọjá yìí òun náà ni adarí gbọ́ pé ìjọba rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Chibok tí àwọn ikọ̀ Boko Haram ti jí kó wọ́n ní wọ́n rí díẹ̀ lára wọn ibi tí nǹkan wá dé
ṣé ọwọ́ àwọn tí ṣé èyí tá a ti gbọ́ ọmọ náà láti máa gbọ́ ọmọ ni kí ni ìjọba ń ṣe lórí rẹ̀ láti jẹ́ pé àti ẹ̀wà láwọn tó kù àbá àti ẹ̀yìn láwọn ǹjẹ́ ìjọba tiẹ̀ kákòyàwó lórí ọ̀rọ̀ yìí àbí wọn kákòyàwó. ìjọba ń gbìyànjú ohun tó kàn ṣẹlẹ̀ ní pé omi pọ̀jọ kà lọ. Nípa ti ọ̀rọ̀ àwọn ọmọbìnrin Chibok a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ti tó ìdajì wọn ní ìsìn tàtírí àti ẹ̀gbọ́n pé láìpẹ́ yìí wọ́n tún rí ìkan nínú wọn ní àwọn bíi méjì ṣùgbọ́n ìkan tó jẹ́ ó wá láti Chibok ṣùgbọ́n ó kù níbọn ró àti pàápàá jùlọ ṣe rí ìgbógun sìmọ̀mí ti Boko Haram a dúpẹ́ pé ó ń dínkù ṣùgbọ́n èyí tó wá ń gbogbo ní ìwà kágbéni gba owó èyí tí à ń pè ní kidnapping ajínigbé àti ìwà olè eléyìí ò dínkù o ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé inú fún àyàfu ni àti pàápàá torí tá a bá ń sọ̀rọ̀ ètò ààbò a ní láti pèyàmọ̀ sí oríṣiríṣi yàtọ̀ fún ti àwọn agbésùmọ̀mí ẹ wo ti àwọn darandaran tá a lè pè ní darandaran àtàwọn olóko tí ó jẹ́ pé gbogbo Benue ní Southern Kaduna ní Adamawa àwọn èèyàn tí ẹ̀mí wọn ti ṣòfò lórí ọ̀rọ̀ àwọn darandaran tá a pè ní darandaran. lórí ìyẹn kẹ́lẹ́ ṣé ààbò tí ò ṣáàbò sáwọn òsì aláàbò ṣé wọn ò ṣé èsì pé wọ́n ti sùn. Ó jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtìgàtì ní táwọn èèyàn tiẹ̀ ń sọ ní pé bóyá torí ààrẹ Muhammadu Buhari náà yẹ bàbá àṣàlẹ̀ fún àwọn darandaran yìí. Ṣé torí ṣé báwọn èèyàn bá jẹun sọ pé ààrẹ jẹ́ bàbá àṣàlẹ̀ sáàrẹ ló ràn wọ́n ni. Tí ààrẹ ò bá ní wá àsọpọ̀ ààrẹ ló ràn wọ́n ṣùgbọ́n ó yẹ kí ààrẹ ti gbé ìgbésẹ̀ tó gún mọ́ láti fòpin sí ìwà ìbàjẹ́ yìí kì í ṣe pé kí kó dàbí ìgbà téèyàn fọwọ́ ràyàn lórí kí ẹ wo Benue lọ́jọ́ ọdún àwọn èèyàn bíi ogún ilé kan jólé kí wọ́n bà nǹkan jẹ́ kán eléyìí ò tọ̀nà ẹyin tá a tẹ̀ ń gbọ́ ní pé bóyá àwọn darandaran ẹ̀ gan bóyá kì í ṣe darandaran tòótọ́ ni wọ́n bóyá àwọn Boko Haram tí wọ́n sá ni wọ́n wá ń lo ẹran dídà láti ṣe ṣùtá fún àwọn torí pé àwa yìí náà nígbà tá à ń dàgbà ládùúgbò bíi tá a ti gbé dàgbà àárá àwọn darandaran wọn ì gbébọn lọ́wọ́ ẹ̀ lẹ́yìn pé kí wọ́n mú sànda àti bóyá ọ̀fà ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbé ìbọn AK-47 èyí tó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní wọ́n gbé AK-49 ní wọ́n ń gbé nísìn ṣé iṣẹ́ darandaran náà ni tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ọdẹ ká mọ̀ ìpọ́n ṣiṣẹ́ ọdẹ tí wọ́n bá ṣe iṣẹ́ darandaran ká mọ̀ ìpọ́n ṣùgbọ́n ọwọ́ tíjọba àpapọ̀ fi mú ọ̀rọ̀ darandaran àti àwọn àgbẹ̀ yìí kì í ṣe tó tẹ́ èmi lọ́rùn ó yẹ kí wọ́n ọwọ́ líle ló yẹ kí wọ́n fi mú àti pàápàá àwọn ọlọ́pàá kí wọ́n ró wọn lágbára kí wọ́n ṣe wọn ìjà fún wọn kán fún wọn ní tí wọ́n fi ṣiṣẹ́ láti jẹ́ pé ibi tí wọ́n bá tiẹ̀ ti gbúròó pé àwọn ará bíi ń bọ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ torí ohun tó ń ṣẹlẹ̀ yìí a gbọ́dọ̀ bá wọ inú ìgbà tá a ṣe ìdìbò ọdún tó ń bọ̀. lórí ìyẹn ṣé kì í ṣe pé kí aláàlú gan ò lẹ́bi torí pé Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ àti pé ní tẹ́ bá wo kó tó di pé àwọn tí wọ́n ń pààyàn yìí ṣé kì í sáàrin wọn ni wọ́n ń gbé ni ṣé wọn ò jọ gbé papọ̀ ṣé wọn ò mọ̀ wọ́n àbí wọ́n ní ọmọ rẹ̀ ò ṣàgbàfọ̀ ó ń kásọ̀ wálé ó sì bí léèrè gbogbo orú àwọn tí wọ́n ń pààyàn yìí ṣé kì í sáà wọn ì sáà ṣe táwọn olóyìnbó ń pè ní ghost. rí iṣẹ́ rí ọ̀nà tí ìbéèrè yín tó ó pèyàmọ́ sí oríṣiríṣi ọ̀nà èkíní ni pé a gbọ́ pé àwọn darandaran tá à ń pè ní darandaran pé wọ́n yìí ṣe ọmọ Nàìjíríà pé wọ́n daran wá láti orílẹ̀-èdè ibòmíì bóyá bíi Niger, Mali, Chad àbí Cameroon àbí Benin àbí Senegal nítorí pé ẹ rí i pé ní abẹ́ ètò ìjọba ECOWAS àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ ní free movement eléyìí jẹ́ kí ó jẹ́ pé
ẹ lè lọ sí ibi tó bá wù yín ní àárín gbogbo orílẹ̀-èdè 15 tó wà ní abẹ́ ìgbìmọ̀ ECOWAS pé àwọn ni wọ́n wá ń ṣe iṣẹ́ ibi yìí ṣùgbọ́n báwo ni àjèjì ó ṣe mọ́ kógun jàlú tí ọwọ́ ìjọba àpapọ̀ wà ní káwọn. ìyẹn náà ni pé nígbà tí bàbá àjèjì kan bá dé sọ pé ibi náà sin òkú bàbá afọ́jú sí ni ṣé kò sí nǹkan kan láàrin yẹn. ìta wa ń sọ nìyẹn pé a lè gba eléyìí pé tòótọ́ àti lódodo ni pé àjèjì ni àwọn ará bíi ó dàbí ẹni pé ẹni tá àti ẹ̀tọ́ wa ń gbọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn darandaran tá à ń pè ní darandaran yìí àwọn gan kọ́ ló ní àwọn ẹranko wọ̀nyí o àwọn kọ́ ló ní àwọn màálù yìí o àwọn tó nífọ̀n tó lè kánná ni wọ́n kó màálù yìí fún wọn láti bá wọn tọ́jú ẹ̀ àwọn wá ń gba owó ọ̀yà commission bóyá bíi tẹ́ran bá bẹ́ẹ̀ ṣe ń fúnyàn lẹ́rẹ̀sìn nílẹ̀ Yorùbá tó bá bí 4 ẹyọ kan tèmi bẹ̀ bóyá abo ni bóyá akọ ni bẹ́ẹ̀ náà ni ó dàbí pọ́n ṣe ń fáwọn ará bíi náà lówó pé àwọn tó nífọ̀n tó lè kánná ọ̀pọ̀lọpọ̀ àwọn míì àwọn tó wà nípò ńláńlá pé àwọn ló ní àwọn àgbà àti mọ̀ọ́lù wọ̀nyí tó jẹ́ pé wọ́n wá kó fáwọn ará bíi láti mọ bá wọn dà tí wọ́n sì fún wọn lówó ọ̀yà wọn ṣùgbọ́n àwọn èèyàn náà ló wá jẹ́ bàbá àṣàlẹ̀ tí ò jẹ́ kó fi lè gbé wọn bí ó ṣe tó àti bó ti yẹ eléyìí ti wà ní ìgboro tipẹ́ tó sì yẹ kíjọba fojú lámẹ̀tọ́ wò nítorí pé wọ́n ní kòrún ni ó ń dòye ká ni láti bí ọdún bíi 3 nísìn ló ti di pé tá a bá ní ká kàlẹ́ ní èjì yóò ti mọ lélẹ́gbẹ̀rún èèyàn tí ó ti bá ìṣẹ̀lẹ̀ ẹ̀wò tàdámáwá tí ìgbà míì wọ́n pa tọbatọba tìjòyè tilétilé ni wọ́n run eléyìí ò tọ̀nà bá a ti bẹ̀rù la bọ́mọ a lè wá sọ pé àwọn tó dẹran wá gbogbo ẹ̀ náà lájọ ń ṣètò kébi má pàlù ṣé ẹni tó ń dáná àtẹni tó ń ṣàgbẹ̀ gbogbo alájọ ń bọ́ọ̀lù nítorí pé nígbà tẹ́ bá gúnyán ẹ nílò ẹran láti jẹ ẹni tó sì ń dáná náà bó bá pẹran tán yóò nílò àmàlà yóò nílò ewébẹ̀ yóò nílò gbogbo alájọ ń ṣiṣẹ́ pọ̀ òwò yìí sì kówó lọ́rùn a lè sọ pé torí pé ẹ̀yin fẹ́ daran ti yín kẹwàá lọ́mọ fi jẹ́ kó. kí wàá lérò pé kó ṣẹlẹ̀ lọ́dún 2018. ìjọba gbọ́dọ̀ gbégbèsè tó gún mọ́ ni ó gbọ́dọ̀ rọ àwọn òṣìṣẹ́ aláàbò lágbára tó tó àti tó yẹ bó ṣe ká ṣe òfin tí yóò wà kàn nípa èrú eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkìtì Benue àti Taraba gbé wípé a wà ní mọ́ daran káàkiri ìgboro mọ́ ó gbọ́dọ̀ ẹ máa ṣe ètò ọ̀sìn yín bí a ṣe ń pè ní òyìnbó animal husbandry ẹ kó wọn sójú kan ẹ rí i pé àìsà àdá adìyẹ àìdá pẹ́pẹ́yẹ a sì ń sìn wọ́n kò sí wàhálà ẹ wo olórí orílẹ̀-èdè wa ṣẹ́bọ̀ náà ní mọ̀lú ó níbi tó ti ń tọ́jú wọn ní Katsina òun ò ṣe máa ní pé kán máa dá káàkiri kán máa fi jẹ́. ó yẹ káwọn ewé yẹn wo àwòkọ́ṣe ààrẹ. nǹkan tá a wá ń sọ ní pé bó bá ṣe kí ìjọba Buhari kí wọ́n fi òfin ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin pé kí wọ́n sọ di kànpá fún gbogbo àwọn tó bá fẹ́ ṣe iṣẹ́ darandaran lórílẹ̀‐èdè yìí pé kò wá sí àyè àti mọ́ daran káàkiri ilé yóò dín wàhálà kù oníkálukú kó máa ṣe ètò ohun ọ̀sìn rẹ̀ ní àdúgbò rẹ̀ ní ibi bùbá tó bá ń gbé. lórí ọ̀rọ̀ ààbò yìí náà ni nínú ọjọ́ àìsùn ọdún ẹ wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ló bá ìṣẹ̀lẹ̀ burúkú kan rìn ní ìpínlẹ̀ Rivers ṣé a wá sọ pé àwọn òṣìṣẹ́ aláàbò ṣé wọn ò kájú òṣùwọ̀n ni àbí ọ̀rọ̀ àwọn ìjínigbé à ń jínigbé só náà ló tún wá di pé ó wọrú pé ká lọ pààyàn lọ́jọ́ àìsùn ọdún náà ni. ẹ rí i pé ti ìpínlẹ̀ Rivers kì í ṣe ọmọ tuntun yìí ṣàkópa àjẹlẹ̀ ọ̀rọ̀ wọn ó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá ó kàn ń gògò sí nítorí pé ìjọba àwọn elétò ààbò wọn gbé ìgbésẹ̀ tó yẹ ẹ rí i pé ní ìgbà kan bí ọdún mélòó kan sẹ́yìn alàgbà ẹ̀ṣọ́ amòfin
Káyọ̀dé Ẹ̀ṣọ́ adájọ́ àgbà Káyọ̀dé Ẹ̀ṣọ́ wọ́n ṣe alága ìgbìmọ̀ kan ní Rivers State nígbà yẹn tí wọ́n wò pé kí gbogbo wàhálà tó àti lásìkò tó ń ṣẹlẹ̀ yìí wọ́n wá rí pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wà ní ìpínlẹ̀ Rivers wọ́n lé ní 100 ẹlẹ́gbẹ́ òkùnkùn tó pọ́nbélé yàtọ̀ fún àwọn tó wà ní ilé ẹ̀kọ́ là ń sọ yìí. ṣé àwọn agbófinró tí ńgbà tí wọ́n wá ṣerú ìwádìí kí ni àwọn agbófinró ṣe. ẹni tá a wá ń sọ nìyẹn ìgbẹ́ ńgbà tí ètò ààbọ̀ ìwádìí tó wà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé bópo lọ lérò. mo rántí pé ìjọba gómìnà Nyesom Wike wọ́n ṣe ìtàǹpẹ̀ ní amnesty fún àwọn síjú àánú wo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n bá ṣetán láti ronúpìwàdà kí wọ́n kó ìbọn àti gbogbo nǹkan ọjà wọn. Àwọn kan gbà láti ṣe lè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò gbà láti ṣe. Bẹ́ẹ̀ náà ni ìjọba Benue náà ṣe àti àwọn ìjọba bíi mélòó kan náà àwọn náà ṣe ètò yìí pé kí gbogbo àwọn tó bá ń ṣẹgbẹ́ òkùnkùn tí wọ́n bá ṣetán láti pinnu láti fi ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ pé ìjọba Ondo àwọn tó gbé àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ model college Gbóńlá ẹ rí i pé nígbà tí wọ́n kó nǹkan ìjà wọn jáde ẹ̀rù kan bà gómìnà ìjọba ìpínlẹ̀ Ondo pé àwọn ọmọ ọlọ́mọ gbé nìyí. ní orí odò yìí ni adúrú nǹkan ìjà ogun yìí ló wà. níbo ló gbà wọlé. ẹ rí i pé. ṣé àwọn òṣìṣẹ́ aláàbò tó wà lẹ́nu bodè ṣé wọn ò ṣiṣẹ́ tó ni. omi pọ̀jọ kà lọ fún wọn ni mi ò mọ bí mo ṣe fẹ́ sọ ní Yorùbá àwọn ẹnubodè tí ò bófin mu olópọ̀jù ètò ìyẹn ni pé àwọn ẹnubodè kọ́sọ́ngbó pọ̀ àwọn wọ́n lé lọ́gọ́rùn-ún tí àwọn èèyàn pàápàá jùlọ orí omi ṣe bí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń jí epo wá lọ táàrí nǹkan kan ṣe sí Ọlọ́run ló ń ṣọ́ wa lórílẹ̀‐èdè yìí nítorí pé àwọn nǹkan tá à ń pè ní small arms and light weapons ó ti pọ̀ jàǹtìrẹrẹ tó jẹ́ pé tí ọwọ́ àwọn tó sì wà ọwọ́ àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí ni àwọn tó jẹ́ pé wọ́n fi ń ṣe ọṣẹ́ tí wọ́n fi ń ní ọmọnìkejì lára ni eléyìí ó jẹ́ ìpèníjà fún ìjọba gbogbo àwọn aṣọ́bodè gbogbo àwọn ṣùgbọ́n ìwọ̀nba la lè bú àwọn aṣọ́bodè yìí mọ́ wọn ṣáà ní fowó ara wọn fi ṣe iṣẹ́ ìjọba ló yẹ kó pèsè nǹkan ìgbàlódé tí wọ́n lè fi ṣe iṣẹ́ yìí bó ti tó àti bó ti yẹ ṣùgbọ́n nígbà tí àbá tí ìṣẹ̀lẹ̀ yìí iná ò tán lásán ni ẹ̀jẹ̀ ò sì ní tán lè kan náà. ẹ̀yin èèyàn wa ẹ rí i pé nǹkan tí à ń ṣàgbéyẹ̀wò òun náà ni báwo ni ọdún 2017 ọdún tó kọjá yìí báwo ló ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà a ti wo ìgbógun ti ìwà ìbàjẹ́ a ti wo ètò ààbò àwòbí tí nǹkan dé ní báyìí ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé torí pé ó dàbí ẹni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn olóyìnbó ń pè ní chain tó gbogbo ẹ̀ kọ́ra wọn ni ìjọba tó wà lórí àlééfà yìí tá a bá wo ọdún tó kó gbá sílé lọ yìí pàápàá jùlọ láwọn ètò ọrọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ètò ọ̀gbìn ṣé àti ẹ̀ lè sọ fún wa pé wọ́n gba máàkì ọ̀kàrì àbí wọ́n gba máàkì ọ̀kàrì. nítọ̀gbìn wọ́n gbìyànjú o ẹni tí ó bá sọ pé ẹni tí ó bá pẹ́ gbàgàjànàkú ni ó ní mo rí nǹkan fìrí ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari bá wa sọ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún ya 2018 ó sọ fún ẹ pé ní òpin ọdún yìí àti ẹ̀ní nílò láti kó rẹ̀ sí wọlé mọ́ eléyìí jẹ́ nǹkan òwúrí torí pé owó rọ̀gùnrọ̀gùn la fi ń kó ìrẹsì wọlé ó sì jẹ́ nǹkan ẹ wò ìdánwò wo la fẹ́ ṣe nísìnyí tí ò ní sí ìrẹsì bẹ́ẹ̀ bó bá sí ẹ wọ́n ní ràkàrà òjẹrẹsì ràkàrà òjẹsẹ̀mú ìrẹsì yìí tó bá tiẹ̀ ṣe pé tí ìjọba bá lè mú ìlérí ìṣẹ pé a nílò láti kó ìrẹsì wọlé mọ́ pé a ó mọ ní ìrẹsì ànító àníṣẹ́kù ní àárín eléyìí nǹkan wò ẹ tún wo ti
iṣu ti di nǹkan tá à ń kó lọ sókè òkun látọdún tó kọjá eléyìí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣé kò wá dé ṣé èsì pé mo fẹ́ kẹ́ ẹ fi lè kún ẹ bá sọ̀rọ̀ ṣé kò nígbà tá a ti ń kó iṣu lọ sókè òkun ní ìsìn ṣé iṣu òtún wá di pé tó ń gbówó lé lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣé bí tí iṣu bá gbówó lérí kì í ṣe torí pé wọ́n kó lọ sókè òkun o owó ò sí lápò àwọn èèyàn láti rà á ni o nítorí pé iṣu ṣì wà fún àwọn èèyàn láti rà àti pàápàá ẹ jẹ́ ká máa tibì kan wò àwọn àgbẹ̀ ṣé báwọn náà lọ́mọ ṣé báwọn náà ń tọ́mọ léèwé ṣé kéèyàn fi odidi bí ọdún kan kó fi ṣe wàhálà nínú igbó kẹ́ á mọ̀ náà ní ìnà ìpínì tọrọ àti sílẹ̀ kan bóòlù àgbẹ̀ ṣe fẹ́ làlùyọ bóòlù ó ṣe fẹ́ kọ́ lé bóòlù ó ṣe fẹ́ náà mọ́ léèwé eléyìí èmi ò rí gẹ́gẹ́ bí ìpèníjà tó jẹ́ fún wa pàápàá bá a ṣe ń kóṣù lọ sókè òkun ní pé ká tún máa gbin èyí tó pọ̀ sí nígbà tí àwọn èèyàn bá rí pé tí n bá gbéṣu o mo lè kó lọ sókè òkun mo lè gba owó dọ́là mo lè gba pounds ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a kàwé gan lálọ́ mú iṣẹ́ àgbẹ̀ yóò jẹ́ ààyò gbogbo wa ẹ wo ẹnìkan mo wò ní orí ẹ̀rọ móhùnmáwòrán báǹkì wọ́n pè báǹkì kan ní Bank of Industry ó yá ọ̀gbẹ́ni kan lówó ní Ogun State ẹ̀fọ́ ló ń ṣe ẹ̀fọ́ nìkan ó sì ń kó lọ òkè òkun ẹ̀fọ́ Ọlọ́run ni kó bá jẹ́ pàdé ẹ̀fọ́ ni ó ló ń gbìn gbogbo ẹ̀fọ́ rẹ̀ pátápátá ó ní òkè òkun lòún tà sí. ẹ wá wò tí àgbẹ̀ náà bá ti di ẹni tó jẹ́ ọlọ́rọ̀ tí ò jẹ́ pé ẹni tó máa ń ṣàgbẹ̀ pé ní ohun gan o ẹ wo àwọn bàbá wa tó ṣiṣẹ́ àgbẹ̀ sẹ́yìn mélòó nù wọn ló rọ́wọ́ họrí mélòó nù wọn gan ló lè ṣe ẹ̀tọ́ fún ìdílé wọn ó wá di pé nǹkan tí gbogbo wa sá kúrò àṣà wa gbòòrò iṣẹ́ ọ̀hún náà ni ò sí ṣùgbọ́n tí iṣẹ́ àgbẹ̀ bá ti di nǹkan tó ń mówó gidi wá ẹ rí i pé àtẹni tó kàwé àtẹni tí ò kàwé ni ó padà sóko èyí tí wọ́n sọ pé kò ságbẹ̀ mọ́ lóko torí ìyà tó ń jàgbẹ̀ ni tí nǹkan amáyédẹrùn bá ti wà lóko nísìn tí mo lè pe bàbá àgbà tí mo lè pè yá àgbà tí gbogbo nǹkan tó sùn wá bọ̀ tí iná wà ní tí pakopako wà tí ajílẹ̀ wà tí gbogbo nǹkan tó lè lò tó bá ti wà ẹ rí i pé eléyìí yóò mú iṣẹ́ àgbẹ̀ rọrùn tí iṣẹ́ àgbẹ̀ bá wọ́n ní tẹ́bí bá kúrò nínú ìṣẹ́bùṣe gbogbo eléyìí tá à ń sọ pé owó epo já wálẹ̀ owó epo ni ò jẹ́ ká owó òṣìṣẹ́ san tí iṣẹ́ àgbẹ̀ bá ti di ààyò fún gbogbo wa gbépo tà gbépo tà nǹkan rọrùn. lórí ìyẹn náà lórí ètò ọrọ̀ ajé yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ wa àwọn èèyàn ló sọ pé nítorí pé owó náírà wa pé ó ti di jẹ̀búkẹ́ ó ti di pé a bá fẹ́ ra nǹkan nísìn àfi kéèyàn ò mú dọ́là dání àfi kó mú pounds dání ètò tíjọba tiẹ̀ ṣe nípa ètò ọrọ̀ ajé pàápàá jùlọ nípa agbára owó orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tó kọjá ṣé a lè wá sọ fún wa pé ẹ gbìyànjú o àbí ó tún kù díẹ̀ ìbúlẹ̀ rò pé ó yẹ kó tún ṣe lórí ìyẹn. èmi náà wọ́n lọ́gọ̀ ẹnu o nítorí pé níbẹ̀rẹ̀ ọdún tó kọjá a rí i pé náírà bíi ó lé ní 500 náírà ni a fi ń ra dọ́là kan ní ọdún tó kọjá níbẹ̀rẹ̀ ọdún tó kọjá kó tó di pé báńkì orílẹ̀-èdè yìí wá bẹ̀rẹ̀ sí kó owó dọ́là síta fún àwọn tó bá fẹ́ ní nǹkan ṣe lókè òkun eléyìí jẹ́ kí owó yìí kó wá dínkù ní ìsìn láti bí 500 ó lé ó ti wá di bí 300 àti igba àti ọ̀tàlélí ọ̀ọ́dúnrún ní tí a fi ń ṣe pàṣípààrọ̀ dọ́là kan ní ìsìn eléyìí tó mú kí nǹkan rọrùn díẹ̀ ṣùgbọ́n ó kù náà nìbọn ro ẹ rí i pé ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo tó bá a fínra tí a ṣẹ̀ṣẹ̀ ń jàbọ̀ nínú rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbépo wá látòkè òkun ló sọ pé àwọn ò lè gbé epo wá mọ́ láti wá máa tà lórílẹ̀ nítorí pé kò pé àwọn ní iye tí ìjọba fẹ́ káwọn máa ta epo yìí nítorí pé ńgbà tí àwọn bá káwọn tó rí dọ́là rà táwọn fi sanwó àwọn tó bá wọn fọ epo yìí láti gbé wá sí orílẹ̀-èdè yìí eléyìí kò jẹ́ kó ó jẹ́ ètò tí ó ní
owó lérí tó ní. lórí ìyẹn ọ̀rọ̀ epo yìí náà ara ohun tó rọ̀ mọ́ ara ajé náà ni ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn pé ń bi ìjókòó ilé ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé nípa ọ̀rọ̀ epo tó tiẹ̀ wáyé láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló tú síta pé àwọn àjọ kan tán pè ní pan ni wọ́n kọ̀ tí wọn ò gbépo láti bí inú oṣù kẹwàá ọdún tó kọjá ló fà á tí wàhálà ṣẹlẹ̀ àwọn náà sọ pé ìjọba jà wọn lówó ni bí òwe àwọn àgbà ni ìkíní kan ń sẹ́ ìkíní agbọ́nsẹ́ ìkàmùsẹ́ ojú olókè táwa ni ká wá gbàgbọ́ sí àjọ pan ni ká gbàgbọ́ ni àbí orílẹ̀-èdè Nàìjíríà tó fi wá dàbí ẹni pé ètò ọrọ̀ ajé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ẹ wo ní ọdún kọjá ọ̀pọ̀lọpọ̀ aráàlú tó fẹ́ lọ sọdún lé ó ní òlé lọ sọdún. èmi gan wà lára wọn. so jẹ́ kí eléyìí ọmọ nípalára bá ètò ọrọ̀ ajé. ó ní ìpalára púpọ̀ eléyìí sì jẹ́ kí ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́. ààrẹ Muhammadu Buhari náà sọ ní inú ọ̀rọ̀ tó bá a sọ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí wípé ó bá òun lọ́kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹni tí ààrẹ ò kàn sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ní pé kò sọ pé ìjọba ló jẹ̀bi òun ń di ẹ̀bi ru àwọn kan wípé àwọn kan ló fẹ́ àwọn ọ̀bàyéjẹ́ ṣùgbọ́n ìjọba ní ọwọ́ ìjọba ló wà ìjọba ló la gbófinró ìjọba ló ní gbogbo àjọ NNPC ìjọba ṣẹ́rí ká mọ̀ tara wa jẹ ẹ wò nísìn ẹni tí ẹ bá gbépo wá láti òkè òkun iye tó bá dé ní 171 naira ẹ sì ní kán máa tà ní 145. gbèsè ti wọlé. gbèsè ti wọlé fún ẹni tí ìjọba ò bá fi subsidy sí. láti bá wọn ìrànwọ́ orí owó epo tí ò bá ti sí ń bẹ̀ kò lè pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe òwò epo. eléyìí ló fi jẹ́ pé ọwọ́ ìjọba àpapọ̀ ló wà. n tó sì lè mú wa yọ lóko wàhálà epo wà lónìí kò sepo lọ́la ẹ̀ ní pé ká máa fọ epo yìí ní orílẹ̀-èdè wa bó ṣe wà ní ìgbà wáṣẹ̀ láti bí títí di bí 1990s ẹ rí i pé ìgbà refinery tó wà ní Port Harcourt méjì ló wà ń bẹ̀ ìkan wà ní Warri ìkan wà ní Kaduna gbogbo àwọn ilé ìfọpo yìí ló ń ṣiṣẹ́ ó wá yẹ kí a tún ti kọ́ sí lẹ́yìn mẹ́rin àkọ́ sí àwọn taládàáni wọ́n láwọn ò lè kọ́ ilé ìfọpo pàápàá jùlọ bí owó tí ìjọba ṣe fẹ́ kí wọ́n máa ta epo kò lè pé àwọn ní tí ìjọba wa yẹ kó ṣe ni pé kí wọ́n yọwọ́ pátápátá kí wọ́n jẹ́ kí bí àwọn èèyàn bá ṣe ń béèrè fún epo kó máa jẹ́ kí ìdíyelé ẹ rí i pé nígbà tí wọ́n fi owó kún owó epo láìpẹ́ yìí ẹ rí i pé àwọn ilé epo kan wà tí wọ́n ti ń ta tiwọn ní ẹ̀dínwó kàkà kan ta ní 145 ẹlòmíì ta 142 ẹlòmíì ta 143 nítorí pé wọ́n fẹ́ kí kọ́lá oníbàárà ẹ wo ẹ̀rọ ayélujára ẹ̀rọ fóònù tá à ń lò nígbà tí ó wà lọ́wọ́ ìjọba nìkan ẹ rí i pé àátò ni olówó ló ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ńgbà náà ṣùgbọ́n nísìnyí tí ó ti di pé àwọn aládàáni wọ́n wọlé ó di pé bẹ́lẹ̀ bá ní nǹkan ò ṣeé ṣe eléyìí pé ìbẹ̀lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ó wá di etí gbogbo wa ń ṣe bí wọ́n fa ojú àwọn oníbàárà mọ́ra. kí wọ́n níbi ọ̀rọ̀ ní ìsìn kí ni káràdọ̀ ọmọ retí nínú ọdún ọwọ́ ìjọba ló wà pé kán ṣe ètò tọ́ láti jẹ́ kí bí wọ́n bá ṣe bá àwọn aládàáni sọ̀rọ̀ èmi rò pé irú àwọn Ajip Chevron Mobil ExxonMobil Texaco gbogbo àwọn tí wọ́n ń wa epo lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé epo wíwà nìkan ni wọ́n kàn wà tí wọ́n ń tà tíjọba bá wọn sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ kọ́ ilé ìfọpo kí lẹ fẹ́ ká ṣe fún yín láti ẹ rí i pé láàrin ọdún méjì tí bí 5 àbí 6 bá wá látọ̀dọ̀ àwọn tí à ń wí yìí tí àwọn aládàáni ẹ̀wòrú Dangote tóun kọ́ tiẹ̀ sẹ́kọ̀ọ́ tí a bá ti lè bẹ̀rẹ̀ sí fọ epo wa
ní àti epo tá à ń fọ̀ lórílẹ̀‐èdè tó bá ti wà tó bá ti tó tí a bá ti ní tó ànító àti àníṣẹ́kù gbogbo pé àwọn dọ́là láti kó wá láti òkè òkun yìí yóò lọ òun owó yìí ta fi ń rà yóò dúró sápò wa owó wa gan yóò lágbára sí i ju bí ó ṣe wà lọ torí pé owó tí a fi ń kó epo wọlé gan ó ti pọ̀ jù kò sí ó sì jẹun tó ti lójú ó jẹun tó bá ní lọ́kàn jẹ́ ipe lẹ́yìn ó lé láàdọ́ta ọdún tá a ti rí epo tá a ti àṣẹ̀ṣẹ̀ wá àǹfààní tó sì yẹ ká ní nípa fífọ epo lórílẹ̀‐èdè yìí àní ẹ wo àǹfààní yìí láàrin nínú epo tá à ń tà sí òkè òkun a lè rí bíi nǹkan tí wọ́n ń pè ní by-products tó lé ní ọgbọ̀n lára rẹ̀ tá a wá ṣàmúlò inú epo tí wọ́n ń kó lọ yìí ni wọ́n ti rí kerosene ibẹ̀ ni wọ́n ti ń rí diesel ibẹ̀ ni wọ́n ti ń rí epo mọ́tò petrol ibẹ̀ náà ni gbogbo àwọn petroleum products vaseline àwọn plastic products ibẹ̀ ní gbogbo oríṣiríṣi ẹ̀yà àwọn tí àwa lọ ń fọpo lọ́dọ̀ wọn àwọn ló wá ń ṣe ìgbádùn iṣẹ́ tó yẹ kó wà fún ọmọ orílẹ̀-èdè àwa ń tà síta. ẹ̀yin èèyàn wa ẹ rí i pé nígbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí mo ní àkànṣe ní èso gbàgede ọ̀rọ̀ níbi tí a ti ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀ka ní orílẹ̀-èdè Nàìjíríà báwo ló ṣe lọ́dún tó kọjá kí ni yóò ṣẹlẹ̀ ní ọdún yìí ẹ rí i pé bíi mẹ́rin péré la ti ìgbéyẹ̀wò àti ìparí rẹ̀ ìyẹn ni pé a tún ṣe apá kejì ètò yìí torí a wo kí ni ìjọba ṣe nípa ọ̀rọ̀ ìdásẹ́sílẹ̀ àti iṣẹ́ ṣíṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àwọn ni ò ríṣẹ́ ṣe kí tiẹ̀ ní ọ̀rọ̀ ọlẹ̀ òkèèrè níbo ló tiẹ̀ dé dúró ètò òṣèlú gan-an tó dàbẹ́ ní kó sowó ẹ̀ papọ̀ àti ìmẹ́nubà ọ̀wọ́ nǹkan mẹ́rin òun ni a sì gbéyẹ̀wò lórí ètò yìí ọ̀gbẹ́ni Jídé ẹ̀kọ́ tó ń látàárọ̀ ẹ̀ tún padà wá torí pé ó kù nìbọn ró gbogbo àwọn ẹ̀ka tó kù yìí àti ìmẹ́nubà ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe àti ìmẹ́nubà ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àti ìmẹ́nubà ọ̀rọ̀ òṣèlú àti ìmẹ́nubà ọ̀rọ̀ àjọjépọ̀ láàrin wa nípa ká máa sọ̀rọ̀ òdì bí a sì nífẹ̀ẹ́ ara wa torí pé àwọn orílẹ̀-èdè mìíràn ẹ̀yà míì pọ̀ ń bẹ tí ò sì sí wàhálà tí wọ́n ń gbé ní rẹ̀pọ̀ kí ló wáá fa ìyà pẹ̀lú lórílẹ̀‐èdè Nàìjíríà mú lérò pé ṣé ẹ̀ tún wá bá a ṣe apá kejì ẹ̀ tún lè bá a tún tàn mọ́lẹ̀ tí gbogbo àwọn eléyìí gbà táwa tún pè yín. lágbára Ọlọ́run. ẹ̀yin èèyàn wa ẹ rí i pé orílẹ̀‐èdè Nàìjíríà ó ń fẹ́ ìlọsíwájú ó ń fẹ́ ìdàgbàsókè ìwọ̀nba òun náà ni àgbéyẹ̀wò pẹ̀lú ògo Ọlọ́run á tún ṣe apá kejì ètò yìí lọ́sẹ̀ tí ń bọ̀ láti jẹ́ ká wo kí ni ìmúrasílẹ̀ orílẹ̀‐èdè Nàìjíríà fún ọdún 2018 torí pé ọdún yìí òun náà ni ọdún tó súnmọ́ ìgbà tí a ṣe ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà níbo la tiẹ̀ ń lọ ṣé a tiẹ̀ nífẹ̀ẹ́ ara wa ṣé ìdàgbàsókè ń bá ètò ọrọ̀ ajé wa ṣé ìgbógun ti ìwà ìbàjẹ́ tí ìjọba ń ṣe ǹjẹ́ ó lọ déédé àbí ò lọ déédé gbogbo eléyìí òun náà ni a tún ṣe àgbéyẹ̀wò ní apá kejì ètò gbàgede ọ̀rọ̀ níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò báwo ni ọdún 2017 ṣe rí ọ̀gbẹ́ni Jídé ẹ ṣé o ẹ ṣeun ẹ̀yin èèyàn wa kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge ẹbí òun náà ni a fi àdágbà ti apá kìíní ètò ṣíṣe àgbéyẹ̀wò ọdún 2017 rọ̀ sí ẹ má gbàgbé èmi a máa sọ gbogbo nǹkan o pé gbogbo nǹkan tó o bá ṣe tó o bá ti fẹ́ kí èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fura síra rẹ tó o bá ti ń wọ̀ tó ń wò sí fura síra rẹ pé ṣé nǹkan tó dáa ni mò ń ṣe títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé lórí ètò yìí orúkọ tèmi ni Rafiu Adédìran ẹ kú kalẹ̀.